ipò tí mo wà lágbàáyé ga tí wọ́n bá ti di wípé wọ́n ti gba bẹ́ẹ̀tì wọ́n ti strip ẹ̀ kó lọ́wọ́ wọ́n ti gbà kó lọ́wọ́ wa tá a defend ẹ̀ wọ́n máa já mi wálẹ̀ ni. ìrìn àjò bẹ́ẹ̀tì tí mo gbà yìí ìrìn àjò yìí èmi gan fún ara mi tí wọ́n máa sọ pé màá di world champion màá sọ pé irọ́ ni torí pé ìrìn àjò yìí ó jẹ́ bíi pé ìgbà tí wọ́n mú kinní ìwá akọ gbogbo proposal sí oríṣiríṣi iléeṣẹ́ pé kí wọ́n jọ kan sponsor show yìí fún wa but ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ mo respond sí wa tí ẹ bá ṣe ọlọ́ọ̀lọ́n ọlá engineer Dọ̀tun Sanusi ní táwọn èèyàn ń pè mí lónìí mi ì ní dìbẹ̀ táwọn èèyàn sọ pé tán pariwo scorpion lọ́tún ifo gan tí ẹ bá sọ ọlá engineer Dọ̀tun Sanusi ààrẹ orílẹ̀-èdè wa tí wọ́n kí mi tí wọ́n congratulate mi àwọn gangan wọn ò ní rí mi pé ọmọ kan wà ní Ìbàdàn ó gba nǹkan báyìí kò mọ anybody nípa mi ó dẹ̀ síjú àánú wò mí ó dẹ̀ gbé owó ńlá yìí sílẹ̀ tá a fi ṣe ìrìn àjò bẹ́ẹ̀tì tí mo wá fi di tí gbogbo àgbáyé wá ń rí mi tí gbogbo àgbáyé wá ń pọ́n mi lé tí gbogbo àgbáyé wá ń pariwo scorpion lọ́tún scorpion lósì ọlẹ́ẹ̀ni ọlọ́ọ̀lọ́ọ̀ ni sẹ́rí bẹ́ẹ̀tì tí mo gbà yìí bẹ́ẹ̀tì yìí oṣù mẹ́fà sígbà téèyàn bá ja ìjà yìí téèyàn bá gba bẹ́ẹ̀tì yìí nìyẹn máa ń ṣe defence ó yẹ kí n ti defence bẹ́ẹ̀tì yìí láti June ṣùgbọ́n látàrí pé kò sí sponsor kó tó di pé torí pé wọ́n kọ ìwé sí wa láti headquarter ní South Africa World Boxing President so wọ́n kọ lẹ́tà sí manager wa ní Nàìjíríà bíbá pé tá a bá ti defend bẹ́ẹ̀tì yìí títí October 30 wọ́n máa gba bẹ́ẹ̀tì yìí wọ́n máa gbà kó lọ́wọ́ wa. ẹ dákun mo wá ń bẹ orílẹ̀-èdè Nàìjíríà mo bẹ ààrẹ wa kánjọ káwọn ọlọ́kẹ́sẹ̀ wò pé àwọn kí mi wọ́n congratulate mi kán má jẹ́ kí bẹ́ẹ̀tì yìí lọ title defence yìí mo gbọ́dọ̀ ṣe ní October 30 torí tí màá ti ṣe máa gba bẹ́ẹ̀tì ní ẹ dákun ẹ ṣàánú mi torí pé òyìn gangan ló ń bá mi nínú jẹ́ báyìí ṣùgbọ́n ẹni tó gbé adúrú owó biribiri lẹ̀ tí mo fi gba bẹ́ẹ̀tì yìí àtúndọ̀ tí ká tó wà lọ sáré bá pé ẹ jọ̀ọ́ o a tó ti dé o because òun náà nǹkan pọ̀ wájú ẹ̀ tó ń ṣe so ìdí tí èèyàn méjì mẹ́ta bẹ́ẹ̀ bá wà ní Ìbàdàn ní Nàìjíríà ẹ̀ṣin ò ti ju bá ṣe wáyé lọ gbogbo iṣẹ́ ribiribi tí táwọn eléyìí tán ń gbé ní Ìbàdàn ṣe fún wa ní orí sport ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀ Nàìjíríà tẹ́pà pé àríyàn méjì mẹ́ta bẹ́ẹ̀ náà ni àti àwa yìí àṣẹ ní sí Nàìjíríà mọ̀ so ẹ dákun mo rà pé kí àwọn èèyàn kan jọ kọ́ má jẹ́ kí wọ́n gba bẹ́ẹ̀tì kó lọ́wọ́ mi torí pé ipò tí mo wà lágbàáyé ga tí wọ́n bá ti di wípé wọ́n ti gba bẹ́ẹ̀tì wọ́n ti strip ẹ̀ kó lọ́wọ́ wọ́n ti gbà kó lọ́wọ́ wa tá a defend ẹ̀ wọ́n máa já mi wálẹ̀ ni má sì fi defend bẹ́ẹ̀tì yìí màá tún lè nawọ́ sí bẹ́ẹ̀tì tó tún ju eléyìí lọ tí ń gbà fún orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ẹ̀bùn tí Ọlọ́run fún mi ní Ìbàdàn tí mi ò fi instrument kankan train tí mi ò lo oògùn kankan fi ní ìgbọ́ bí a pé drug kankan ni mò ń lò àbí jẹ́ pé normal strength normal raw talent Ọlọ́run fún mi tí mo tún wá rí ibi tí instrument wà gbogbo mo fi ń dáwọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú pé tí máa fi lè ní àǹfààní àti kúrò ní orílẹ̀ Nàìjíríà láti lọ́mọ ṣe aṣojú Nàìjíríà nínú òkè ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ni màmá gbà wálé fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ dákun ìtí òfin rí bẹ́ẹ̀ náà ni pé èyí tó wà lọ́wọ́ mi kó má bọ́ tí ò bá ti bọ́ òun ni ó ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ ìmí.